ètò kan tó ti mílẹ̀ títí ètò olómi ọkọ ní ọmọ òye lẹ́kàn o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yìí o. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹtẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ ká jọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. kábíyèsí adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́kẹ̀ ìrùkẹ̀rẹ̀ á máa pọ̀ sí i. ẹ kú ọdún òní ẹ kú ọjọ́ ìní mo kí gbogbo Ìbàdàn ẹ kú ayẹyẹ ìní ìdùnnú la máa rí ayọ̀ ńlá tí Ọlọ́run fún wa lénìí kò ní í dìbànújẹ́ ó gba ọmọ yín náà aṣoríire ìbàjẹ́ ò ní bá wọn ẹ ṣe ẹ kú tọ́jú mi mo ti wá síbí sí òkè mọ̀kò pé ká ẹ dúró tì mí pé èmi ló kàn. adẹ̀tí wà ń bẹ̀. ẹ ṣé o. To many of you here present again, today I'm honored and I'm very proud to give you the cheering news that the economy has turned the corner. There is a bright light at the end of the tunnel. Your suffering is a pain of a painful surgery. But it's now returned to the moment of growth and prosperity is awaiting us ahead. Thank you for your perseverance. Thank you for your endurance. Thank you for your understanding. Thank you. God bless you. God bless Oyo State. God bless the Oba. ẹ jẹ́ máa kí wá wípé ẹ káàárọ̀ àkójúmọ́ ojúmọ́ rí ojúmọ́ ayọ̀ ojúmọ́ ọ̀dùnnú òun náà ló mọ́ wa lónìí tí ń ṣe ọjọ́ ajé eléyìí tó gbẹ̀yìn nínú oṣù kẹsàn-án ọdún 2025 ìyẹn September 29 tí ń ṣe ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun tá a tún palẹ̀ mọ́ sílẹ̀ láti wọnú oṣù tuntun tí ń ṣe oṣù òmìnira ìyẹn àyájọ́ ọjọ́ tá a gbòmìnira lórílẹ̀‐èdè Nàìjíríà ní October 1 ní kò pẹ́ yìí k'Ẹlẹ́dùmarè kó dá wa sí kó má sọ pé òkú òun náà ló ń sọ̀rọ̀. ṣẹ́rí fọ́nrán fídíò eléyìí tí mo fi wọ̀nyí òun náà ní lára àwọn ọ̀rọ̀ eléyìí tí ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n sọ níbi ìgbàdé ọba Olúbàdàn látàrí orin tí Táyé Currency tó kọ níbẹ̀ ó ti jẹ́ kí a fojú fo ọ̀pọ̀lọpọ̀ àwọn kankan dá eléyìí tí ó jẹyọ jáde níbi ìgbàdé ọba Olúbàdàn eléyìí tí mo sì fẹ́ kí gbogbo wa ká padà sórí rẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní jíròrò rẹ̀ lọ́tún àti lósìn. ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ ti ní àǹfààní àti máa wá káàkiri àgbáńláyé pátápátá ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ sì fi ń gbọ́ mi ò ní di láṣẹ Elédùmarè tó bá wá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin darapọ̀ mọ́ ìpéjọpọ̀ yìí ìyẹn tẹ́yin darapọ̀ mọ́ wa lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ má gbàgbé o láti bá wa subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí bẹ́ẹ̀ sì rèé ẹ má gbàgbé láti bá wa like láti bá wa share láti jẹ́ kí ó délé kí ó dóko. Olúṣọlá ló kọ mi ìnẹ́kọ̀ ló kọ bàbá tó bí ọmọ Olómi Ọgbọ́n làwọn èèyàn pè mí ọmọ ara kìnìún mi màjọ méjì ọbẹ̀ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì nìyàn ìtẹ̀rí ní ọjọ́ Ẹtì Friday òun náà ni ọba Olúbàdàn kẹrìnlélógójì ni wọ́n gorí àpèrè gẹ́gẹ́ bí ọba ìyẹn His Imperial Majesty ọba Rashidi Gbadewọ̀lú Ládọjà Àrísà kìíní eléyìí tí wọ́n gorí àpèrè tó sì jẹ́ ìtàn ńlá ní ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́ẹ̀kan káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ní ti Yorùbá ni ẹ̀yà Ìgbò ni tàbí tàwùsá òun náà ni
wọ́n wà ńbẹ̀. Àgbéyẹ̀wò tí mo wá fẹ́ jẹ́ kẹjá jọ gbéyẹ̀wò lónìí, òun náà ni ọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Lára àwọn ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n sọ̀rọ̀ nípa àwọn lọ́balọ́ba. Bẹ́ẹ̀ sì rèé, ipa ribiribi tí àwọn lọ́balọ́ba tí wọ́n kó nínú ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà, tó sì jẹ́ wípé àwọn ọba ilẹ̀ Yorùbá wọn ò ṣe fọwọ́ rọ́tì sẹ́yìn tá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà. Pàápàá jùlọ ó sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n jẹ́ gbòógì ní ẹ̀ka tó ní ṣe pẹ̀lú àwọn lọ́balọ́ba. Bẹ́ẹ̀ sì rèé, ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ àwọn àti ọba Olúbàdàn tí wọ́n gorí àpèrè yìí, nítorí gbogbo wa la mọ̀ wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn náà ti fi ìgbà kan wà ní sẹ́nẹ̀tì rí, wọ́n ti fi ìgbà kan wà ní gómìnà rí. Bó ṣe ṣẹlẹ̀ sí ìyẹn Rashidi Ládọjà, ìyẹn ọba Rashidi Ládọjà, òun náà nìyẹn, tó sì jẹ́ pé àwọn méjèèjì yìí ibi tí wọ́n ti jọ ṣiṣẹ́ tẹ́lẹ̀ kó tó di pé wọ́n wọnú òṣèlú, òun náà ni ẹ̀ka iléeṣẹ́ elépo. Ìkan ṣiṣẹ́ ní Mobil, ìkan sì ṣiṣẹ́ ní Total, ìkan ṣiṣẹ́ gẹ́gẹ́ bí accountant ní iléeṣẹ́ epo kan, ìkan sì ṣiṣẹ́ gẹ́gẹ́ bí engineer. Gbádéwọ̀lú Ládọjà ìyọba, àwọn ni engineer tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì jẹ́ accountant. Nígbà tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sì ní táwọn bá ní káwọn tẹnu bọ̀ ní gbogbo ìrìn àjò táwọn ti jọ rìn wá láti ìgbà èwe wọn wá tó ti wá fi di àsìkò yìí, ilẹ̀ òkun ilẹ̀ àpọ̀ rẹpẹtẹ. Ṣùgbọ́n nǹkan tó jẹ́ gbòógì tí mo fẹ́ kémi àti yín kájọ fà jáde ńbẹ̀, òun náà ni ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sọ nípa àwọn lọ́balọ́ba, eléyìí tí wọ́n jẹ́ kí á mọ̀ wípé àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọn ò ṣe fọwọ́ rọ́tì lórílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n sì jẹ́ gbòógì ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí, gẹ́gẹ́ bí a ti wá mọ̀ wípé Olúbàdàn ó ti jẹ́ Olúbàdàn ní ìsinyìí, a sì ń wo Ọọ̀ni àti Aláàfin Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àwọn tí ń bẹ lọ́wọ́ iwájú. Ṣé wọn ò ní fa Olúbàdàn sí àárín wọn báyìí? Ìyẹn kọ́ ni ibi tí èmi fẹ́ yà lọ síbẹ̀. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ kí kájọ kí ara wa kórìíre gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrè ọmọ Yorùbá, òun náà ni wípé àwọn lọ́balọ́ba wa, ilẹ̀ tó jẹ́ wípé ó kún fún wàrà àti fòyìn, ilẹ̀ tí ò ṣe é fọwọ́ rọ́tì sẹ́yìn, òun náà ni ilẹ̀ kóòtù òjìrè tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà gan tí wọ́n gbóṣùbà káre fún. Ohun tí inú mi tún wá dùn sí lára rẹ̀, òun náà ni wípé nígbà tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n máa kọ́kọ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀, rí pé mo ṣe fọ́nrán fídíò yẹn fún wa ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Nígbà tí wọ́n tún bá àwọn èèyàn sọ̀rọ̀, lára rẹ̀ wọ́n fi Yorùbá wọ́n fi bá àwọn èèyàn sọ̀rọ̀, wọ́n fi ṣe wípé béèyàn bá ṣe èbó ní ilé àwọn, òun náà ni ó túmọ̀ rẹ̀. Wọ́n ti ṣe èbó síwájú, wọ́n tún wá fi Yorùbá bá àwọn ènìyàn wọn sọ̀rọ̀. Ẹ rí wípé ìgbà tí wọ́n fi Yorùbá bá àwọn ènìyàn wọn sọ̀rọ̀, ìgbà yẹn gangan ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ìgbà yẹn ni àwọn ènìyàn inú wọn dùn gan láti fún ààrẹ ní èsì ọ̀rọ̀, láti fi ìdùnnú hàn sí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ gbọ́ síwájú sí lẹ́kùnrẹ́rẹ́ láti bẹ̀rẹ̀ títí dòpin nígbà tí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sọ ọ̀rọ̀ ìjábọ̀ wọn níbi ìgbàdé ọba Olúbàdàn gángan, òun náà lélẹ́yìí. Látàrí orin eléyìí tí Táyé Currency kọ níbẹ̀ tó jẹ́ wèrè la fi ń wòrè, òun náà ló dà fàtì ọ̀pọ̀lọpọ̀ attention àwọn èèyàn lórí ẹ̀rọ alátagbà. Kódà ó dà fàtì attention ti tàwa náà kúrò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ gbòógì níbi ayẹyẹ ìgbàdé ọba Olúbàdàn yìí, tí ó sì jẹ́ kí ká fi ọwọ́ òsì wa ká fi mú báyìí, ká bá máa gbàgbé, nítorí pé ìtàn ńlá náà ni wọ́n fi balẹ̀ ní ìlú Ìbàdàn. Ẹ má gbàgbé o láti gbé ìpolówó ọjà yín wá. Ẹ lọ wo fọ́nrán fídíò yìí kẹ́ ẹ sì rí bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe sọ̀rọ̀ àti bí wọ́n ṣe sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ti ń di ìrọ̀rùn lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ fi èròǹgbà yín sọ sábẹ́ comment section. Ìpolówó ọjà òun náà làgùn mu òwò. Olúṣọlá olómi ọgbọ́n ló kọ́ mi. Ẹ lọ wo fọ́nrán fídíò yìí, òun náà rèé. Kí a sì fi àyọ̀ àtàláfíà ká fi pàdé láṣẹ Elédùmarè. Ó dàbọ̀. All other leadership here present,
the Obas, the traditional leaders. Today is an exciting day. Kabiyesi, once again, happy birthday to you. It's a big process, a great honor for me to be here as the President of the Federal Republic of Nigeria, to witness your coronation, to witness history, all the things that you've started, the deliberations, the expectations, and the history that we shared together. For this country, it is a great honor, a moment of history, that you ascend the throne of your forebearers. It's my prayer that you will live long and be celebrated as one of the rare gems of history to ascend the throne of your forefathers. It is my honor, my joy, my pleasure to wish you this day and many more days ahead, many more years of joy, prosperity, and relevance in the institution of democracy, history, and of sovereignty in Nigeria. I take this opportunity to salute former governors like Donald Duke, Olagunsoye Oyinlola, Senator Ibikunle Amosu, Malam Shekarau, and my friend Rabiu Kwankwaso. To all of you and the others here present, thank you very much on behalf of the family of the Arusa the First. It is a joy for driving through from the airport. It was a great excitement for me to feel the homecoming, the cheering of the people and their joy in their faces. I enjoyed the moment and I value the history of today. I appreciate all of you. Thank you very much. This moment is not for long speeches, but to give joy and prayer to the man of the moment, Oba Rashid Olubadan. If I start to recall the moment in the Senate and the struggle that we had together, you as the governor, the history of the impeachment, your comeback story, your perseverance, your resilience, your determination, your reliability, it's unbreakable. Kabiyesi, Adé Apẹ́lórí, Bàtà Apẹ́lẹ́kẹ̀, ìrùkẹ̀rẹ̀ àpapọ̀ sí ẹkú ọdún òní, ẹkú ọjọ́ ìlú, mo kí gbogbo Ìbàdàn, ẹkú ayẹyẹ ìní, ìdùnnú la parí, ayọ̀ ńlá tí Ọlọ́run fún wa lẹ́nu kò ní dìbànújẹ́. Ọ̀pọ̀ àwọn ọmọ yín náà aṣoríire, ìbàjẹ́ ò ní bá wọn. Ẹ ṣe ẹkú tọ́jú mi, mo ti wá síbí ní òkè màkò pé ká dúró tì mí pé èmi ló kàn. I
dẹ̀ ti wà bẹ́ẹ̀. Ẹ ṣé o. To many of you here present again, today I'm honored and I'm very proud to give you the cheering news that the economy has turned the corner. There is a bright light at the end of the tunnel. The suffering is a pain of a painful surgery. But it's now returned to the moment of growth and prosperity is awaiting us ahead. Thank you for your perseverance. Thank you for your endurance. Thank you for your understanding. Thank you. God bless you. God bless your state. God bless the other. Thank you, Excellency. The national anthem.